ní ẹ̀ka sí àparí ọgbà gbólóhùn alhamdulillah. Ọba tí a kọ́kọ́ fún ìrun náà ní ọba olùṣẹ̀dá, òun lọba tó sì ń pèsè nínú sánmà àti ilẹ̀, ó méjì ọ̀kan náà ní olórogún, kò ní ọba kan. Nínú orí rẹ̀ òun náà ní kọ́ra àwọn àlẹ́gbẹ̀ ọlọ́ba níṣẹ́, àwọn ẹ̀dá ìdùnnú ẹ̀dá ọlọ́run wà gba nígbà Muhammad sallallahu alaihi wasallam bí sí òpin àwọn òjíṣẹ́ àbí ọlọ́run kéèké ọba tí wà ní Muhammad. Gbogbo àwọn ẹ̀tì kí wọ́n ti sí ọlọ́run síwájú rẹ̀ náà nígbà ọlọ́run ìjọba nìkan wà nígbè wọn. Àwọn ọmọlẹ́yà anábì tí wọ́n gbà nábì gbọ́ kó sábà ní kọ́mọ́ sábà nígbè wọn. Gbogbo àwọn mùsùlùmí tí wọ́n wá lẹ́yìn wọn bá ní yọ́n tí wọ́n bá ní kọ́mọ́ nígbè wọn. Àwọn dáńbẹ̀ lẹ́yìn náà lé ní ìrọ̀lọ́run kí àwọn náà kọ́ kí àwọn náà kó sì yọ́n sí wa. Wọ́n dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní ìdáwà lẹ́ni tí a fẹ́ kíjímà àwọn bàbá wa ìmọ̀ ọlọ́run bá ní kí wọ́n gbà wá láàyè àbí ọlọ́run bá ní kọ́lá ọlọ́run bá ti sáré fún dáadáa wọn láti gbà wá láàyè ọlọ́run bá ní kọ́ láàyè láyé ń gbé àgbàgbà ìyá màpá ní kọ́ láàyè ẹni kọ̀ọ̀kan wa jẹ̀mọ́ náà jẹ̀mọ́ ọ̀gbọ̀n obìnrin ọlọ́run sẹ́kọ̀ọ́ kọ́ náà láàyè ọlọ́run sì sánú wa. Gẹ́gẹ́ bí olùbá tẹ̀lé agbègbè tí a fẹ́ tẹnumọ́ náà ní ọ̀rọ̀ ìpìlẹ̀ nínú ìgbésí ayé àwọn ìsìnkú a ní dáńgbé ní ìpìlẹ̀ tí nǹkan kan gbọdọ̀ kọlù, tí nǹkan bá dé kọlù ìpìlẹ̀ ó dàbí foundation tá a gbélé lórí, tí nǹkan bá dé kọlù foundation yẹn ilé yẹn ọ̀dá láfíà mọ́. Nínú ẹ̀sìn àwọn ìsìnkú àwọn náà ní ìpìlẹ̀. Kí ni ìpìlẹ̀ yìí? Kò náà pè ní al-iman tàbí àdé àkídà, ìgbàgbọ́ tàbí àdé ọkàn. Gbólóhùn méjèèjì yìí nínú èdè Lárúbáwá wọ́n yàtọ̀ ní àwòrán ní ìtumọ̀ kan náà ni wọ́n túmọ̀ sí. Al-iman, iman al-àkídà. Ó yẹ kí pé gbólóhùn iman kò náà ni a rí àkọlẹ̀ nínú àgbàlẹ̀. Gbólóhùn àkídà pẹ̀lú kó sì wáyé a lè rí nínú Al-Qur'ani rárá, ṣùgbọ́n rí ní túnmọ̀ sí. Wíwájúwájú gbólóhùn ìmán nínú Al-Qur'ani ó túnmọ̀ sí àkídà náà. Ó dáwọn bá gbá ń sọ lórí àkídà ó túnmọ̀ sí ìmán náà, àti pé àti àkídà àti ìmán ó súnmọ́ ara wọn. Ẹ̀rí tí lọ́wọ́ sọ pé ana àkẹ́kẹ̀ẹ́ ìgbàdà mo ní àjẹ́ ọkàn nípa àgbàgbẹ́ àmọ́gbé onígbàgbà. Ó bá ti pé wọ́n fi ṣe náà lábá sọ pé ìpínlẹ̀ pé sọ̀dàtò mo gbà ní òdodo lẹ́gbẹ̀rẹ̀ ńgbà tí ìṣẹ̀lẹ̀kásẹ̀lẹ̀ láyé anábọ̀wá Yusuf alẹ́kọ̀ọ́sọ̀dá tí àwọn ọmọ bàbá ẹ̀ tí wọ́n mú jáde tán tí wọ́n lọ sọ́sí kànga tí wọ́n wá délé ni wọ́n parọ́ bàbá wọn wípé ìkòkò lọ́pa Yusuf jẹ. Nígbàtí wọ́n rí pọ̀ lọ́wọ́ sọ́mẹ̀ ní àyà 18 àyà 17 sọ́dọ̀ Yusuf pé wà máa àwọn tàbí mú mẹ́rin lẹ́nà wàdà òkun náà sọ̀dọ̀kẹ́ wọ́n ní àjìmọ̀ yìí pé o ní gbà wá gbọ́ ìrẹ́ bàbá wa ọ̀dá sọ̀rọ̀ pé o ní gbà gbọ́ kó tàkàtì ìpínlẹ̀ wà máa ń tàbí mú sọ kékeré lánàá o ní gbà lánàá orí díẹ̀ àdéhìmọ́ àti àkídà ìkìmọ̀ kan náà ni òun náà sì ní ìgbàlódodo. Níbo ni wọ́n máa ń wà nínú ọkùnrin máa ń wà nínú ọkùnrin ìgbàgbọ́ máa ń wà. Ìgbàgbọ́ ní mú ọmọ ẹ̀dẹ́ ní ìyàtọ̀ láàrin ara wọn láti máa rí àlèmọ́mẹ́ pẹ̀lúkà òní ìyàtọ̀ láàrin ìtàlọ́pọ̀lọ́pọ̀ ìdájọ́pọ̀lọ́pọ̀ gbọ́. Ẹwùn Suratul Baqara ní ìbẹ̀rẹ̀ súra yìí ọlọ́ọ̀bá ròyìn àwọn ará ọmọnìyàn mẹ́ta, àwọn kan alìlìmọ̀, àwọn kan alìkúfù, àwọn kan alìnífà. Ọkọ̀ ròyìn àwọn olùgbọ́lọ́wọ́ gbọ́ ọlọ́dún Alif Lam Mim Dhalikal kitabu la rayba hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma yunfiqun. Ọlọ́ni Alif Lam Mim òun ló máa tó ń gbà nínú pẹ̀lú àwọn ará mẹ́tẹ̀ẹ̀dá
rayba fihi kò sí méjì ń bẹ kò sí òjò ń bẹ hudan lil muttaqin ọ̀nà àmàdájọ́ àgbọ̀nà bá gbọ́ ọwọ́ abẹ́rẹ́ lóyìn àti agbọ́nà wọn ní alladhina yu'minuna bil ghaib àti àgbà tí wọ́n rí gbọ́. Tabatu tẹ̀síwájú innal ladhina kafaru sawa'un alayhim anzartahum lam takun la yu'minun. Tẹ́lẹ̀jọ́ jáde kèfèrí ó sì wá sí fún wọn ní gbọ́lọ́gbọ́. Ìròyìn àkọ́kọ́ tán mú mi ní ìròyìn ẹgbẹ̀rẹ̀ táwọn kèfèrí wa minan nas man yaqulu amanna billahi wa bil akhirati wa hum bimu'minin yukhadi'una Allaha alladhina amanu wa ma ya'lamu illa huwa wa hum yash'urun. Àwọn ẹlẹ́ẹ̀kẹta nù ọlọ́run bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ léyàn á tún gbọ́nà bá gbọ́ ọlọ́run kìí sì gbàgbọ́ wọ́n sì gbọ́nà bá gbọ́ wọ́n bá wọn tan ọlọ́run bá jẹ́ ń tan mùmìnì jẹ ọlọ́run wọn ọlọ́run bá jẹ́ wọn tan mùmìnì jẹ ara wọn ni wọ́n tàn jẹ. Lórí ìdílé ìgbàgbọ́ ní ìpìlẹ̀ ẹ̀sìn àwọn mùsùlùmí tí a gbọ́dọ̀ fojú kéré ẹ̀dá gbọ́dọ̀ mójútó òun náà ní gbogbo àwọn ànábì ọlọ́run kọ́ pèpè sí nígbà Núhù dé ìgbàgbọ́ ló pèpè sí nígbà tí Húdù dé ìgbàgbọ́ ló pèpè sí bẹ́ẹ̀ náà Sọ́ọ̀lù bẹ́ẹ̀ ni Lúd bẹ́ẹ̀ ni Ibrahim bẹ́ẹ̀ ni Suleiman bẹ́ẹ̀ ni Shuaib bẹ́ẹ̀ ni Musa bẹ́ẹ̀ ni Isa bẹ́ẹ̀ lọ́dọ̀ Muhammad sallallahu alaihi wasallam. Haula'i anbiya'ullahi wa rusuluhu. Àwọn ànábì ọlọ́run ṣọlọ́bàrí da'u ila al-iman. Bada'u da'watahum bil-iman. Fúngbà wọn bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn ìgbàgbọ́nábẹ̀lẹ̀ lórí kí á tó sọ nǹkankan nínú àrùn àwùjọ bọ́yá àwọn èèyàn mutí, tàbí ṣìnà, tàbí jalè, tàbí ní jìbìtì, tàbí wàjí ọ̀dá wọn ní tí ìlọ́bẹ̀ wọ́n kọ́ pẹ̀sì ìgbàgbọ́ náà látara pàtàkì ìgbàgbọ́ nínú ìgbésí ayé mùsùlùmí, pàtàkì ìgbàgbọ́ nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ilé ìdáàkùnrin. Lókè jẹ́ ọgbà jẹ́ Muhammad sallallahu alaihi wasallam lọ́bẹ̀ẹ́rẹ̀ Muhammad kúrò jábà tó ìlú Yemen lọ́jọ́ lọ́tàlá ni gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́wọ́ afẹ́rẹ́ nìkan jáde ọwọ́ ní ìrẹ́ Muhammad ìnákàtà ti káwọn mọ̀mìnà kìtà àwọn tó lọ rí báyìí àwọn kan tí wọ́n ti ní tí àṣáájú ló àwọn náà ni àwọn Nasara àwọn Kírísẹ̀ òun náà lọ́lọ́ rí báyìí onímọ̀ ni wọ́n ti ní ìwé kan síwájú wọ́n ti lẹ́sìn kan síwájú wàlíyàkó awàdìmọ́tẹ̀lẹ́wò ilé yìí sharatan la ilaha illallah anábì ní àkọ́ọ̀tọ̀ ọkọ̀ pé wọ́n sí ó ní ìgbàgbọ́ ìjẹ́ ìgbọ́sọ̀rọ̀ mi lẹ́yìn ọlọ́run ọkọ̀ fún wọn sí. bẹ́ẹ̀ni ajá àbúkà bẹ́ẹ̀ni àlọ́ òkà tí wọ́n wá dé lóhùn fàálìmù wọ́n tó lè kọ́ wọn ánà Allah subhanahu wa ta'ala wọ́n wà ní kọ́lá ìtàrọ̀dọ̀ àléhìn khamsa salawati fi kulli yawmin wa layla ọlọ́run sí lọ́rọ̀ ẹ̀dá lórí ìrun márùn-ún lójoojúmọ́. Ìgbàgbọ́ síwájú bẹ́ẹ̀ni àjàbú bẹ́ẹ̀ni àtọ̀wò bẹ́ẹ̀ni àjàbú ìdáàrí bẹ́ẹ̀ni àtọ̀wò tí a bá jẹ́ ẹ̀lọ́ ìgbàná ìgbàtò sọ ikú tó pọ̀ lẹ́rù ìgbàgbọ́ síwájú lẹ́rù ìgbàtàrà ìdè tọ́lọ́wọ́ sọ̀tàrà ìgbàlọ́ odidi ọdún mẹ́tàlá àti yíyèsí ló fi ń polongo ìgbàgbọ́ ní ọlọ́run ọkàn wọn lè bá dúró lógbogbo ìdá bá jẹ́ wà gẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ ìgbàgbọ́ ní ọlọ́run bá ṣeré láti fi máa ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìbẹ̀ lórí ilé ọmọ ẹ̀dẹ́ yẹn wà ìbẹ̀ lẹ́fọ̀kàn bá lẹ́ wà ìbẹ̀ láṣeyọrí wà ìbẹ̀ ní gbogbo nǹkan wà ó sì ní pilẹ̀ tí ìgbàgbọ́ bá ti dúró òun tó lè dúró lára ọmọ ẹ̀dẹ́ yẹn mọ́ ẹ̀sìn ò lè nítumọ̀ ìgbésẹ̀ ló lè nítumọ̀ torí ẹ̀dá àwọn ànábẹ́ ọlọ́run pé ìpẹlẹbẹ máa lọ́dọ̀ àwọn mùsùlùmí máa ní ìgbàgbọ́ orígun mẹ́fà ní bẹ́ fún ní wọ́n pè ní arkanul iman usul aqida òun náà ní gbogbo ìgbàgbọ́ orígun mẹ́fà ní a sì nílé inú àdísì Umar rọ́dí àtàtà ní kí a tó pè ní àdísì Jibril nínú Nawawi tí wọ́n sọ pẹ́ nìkan wà bá wọn jọ kan àwọn ọmọ ti rí àwọn òrí àgbàrá rẹ̀ lára rẹ̀ lórí ẹ̀dọ́ kiri asìlẹ̀ funfun ní ọlọ́wọ́ ìjókòó sọ́dọ̀ ànábì wọ́n ń bí ànábì léèrè ìbéèrè àkọ́kọ́ ya Muhammad afọ́pẹ́rù ní àná Islam rẹ̀ Muhammad sọ́wọ́n ní jẹ́ Islam ń gbò kó lórí yẹ tí ànábì dáa lóòótọ́ ní sọ̀tà ó tún pè afọ́pẹ́rù al-iman sọmọ nípa ìgbàgbọ́ ìdáwọn àlọ́ ìgbàgbọ́ ó wá ní al-iman
Ìdáhùn pé ilé ìgbàgbọ́ àtúmìnà bìlá oníkọ̀ ọ̀gbọ́n náà gbàgbọ́ wọ́n mọ̀ láti kájíkí kọ́ ọgbọ́n màlẹ́kà rẹ̀ kọ́ wà kó tó bí i ọgbà àwọn òwe rẹ̀ kọ́ wà lọ́sùn ní i ọgbà àwọn òṣìṣẹ́ rẹ̀ kọ́ wọ́n lè yóò mẹ́lẹ̀ ààfẹ́ ọgbọ́dọ̀ kẹyìn kọ́ wà túmìnà bìlá kọ́dà kó sì gbà kádàrà kọ́ xayiri wà sàrí dáadáa kádàrà ìlàbù kádàrà onígbàgbọ́ sí. Ilé ìwúná ni ìdáhùn tó ní ìgbàgbọ́ nínú ìsáyà àti ìkàmẹ́fà ọlọ́run agbàgbọ́. Àwọn ìdákanbẹ̀ tó pè màláíkà àwọn ìrírí wọn tó wà sí agbàgbọ́ ẹ̀dá ìrí ni. Lẹ́yìn náà àwọn ọ̀gbọ́tọ́lọ́ fi ránṣẹ́ látọ̀dọ̀ rẹ̀ wá agbàgbọ́. Àwọn tọ́lọ́ fi òré ìran agbàgbọ́. Àwọn agbọ́jọ́ ọ̀kan ìgbọ́ tó tá lọ pàdé ọlọ́run. Báyé ìṣeré ìyáyé tí ó tán ni ọjọ́ wọn lọ bọ́ lọ́ba pàdé náà lọ wí ẹjọ́ kó láti rù kó láti lórí ayé ẹni ká sọ lẹ́ni kọ̀ọ̀kan bàbá sọ díẹ̀ ọmọ sọ díẹ̀ ọkọ ìyàwó ẹ̀gbọ́n àbúrò ọ̀rẹ́ alábàáṣe aládùúgbò ọjọ́ wa wí tiẹ̀ àbẹ́lọ́ nǹkan ń sọjọ́ náà lọ́jọ́ ọ̀rùn fún wa gbogbo ẹ̀tọ́ lọ́wọ́ aṣojú náà lọ́jọ́ ọ̀rọ̀ fún láti di ìgbàgbọ́ ti bẹ̀rẹ̀. Ìgbàgbọ́ wa iná sọpọ́jọ́ yóò ṣe rí. Kí láǹfààní tí mẹ́bí kágbọ́ náà wà gbọ́? Àmá tí bẹ́ẹ̀ o ní pé tí ìgbàgbọ́ ẹ̀bá lálàáfíà àwọn kẹta gbàgbọ́ lára ọlọ́run àkọ́kọ́ ní ó mẹ́rin bí ojú òdì. A gbà yí pé ó ń bẹ ọba tí ń bẹ ni tí ó sì méjì bẹ. A tó nígbàgbọ́ sí Yasma'i pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ó ní àwọn orúkọ rere orúkọ dáadáa ẹ̀rí alẹ́kàálì ọba jíṣẹ́ lẹ́yìn Allah ọba Allah Ar-Rahman ọba oníkẹ́ Ar-Rahim ọba àsàkẹ́ Al-Malik ọba tó ní kàwà gbogbo nǹkan Al-Quddus ọba tó kọ́ gẹ́gẹ́ gbogbo àwọn orúkọ yìí á ní gbàgbọ́ sí gbogbo ọlọ́sìn kò dáadáa ni látara ọkọ̀ ìdábàgbàgbọ́ òun náà láti kọ́ bá sí bàbá rẹ̀ wọ́n bí sífàtì àgbàgbọ́ pẹ̀lú ròyìn ó ní àwọn ròyìn sífàtì ó ní àwọn ròyìn rere inú ayà kan ní fàájúmọ̀ yìí lè wájú máa sí tó láàrín sálàmà yàpọ̀ àgbọ́n sáàrì ọlọ́run ní òun lẹ́nìká kìí bí nítorí bá sí àṣegbé ní olùkọ́sẹ́lù tó láṣegbé lẹ́yìn wọn náà gbogbo lè láti mọ́ lọ́nà níbi àwọn ọmọ ọlọ́run àwọn ọmọ ìyá mọ̀ pẹ̀ àgbàgbọ́ olùyá ti pẹ̀lú pé ó ní ìṣàkóso gbogbo nǹkan ilé ò lè mọ́ lẹ́yìn ẹ̀ ilé òsì lẹ́yìn ẹ̀mí kan ò lè bọ́ lẹ́yìn ẹ̀ ààlẹ́sùnká yí oníjásù gbogbo dáwọn láyé mọ́ta láyé olójá ní ìsọ̀kùnfẹ́ pọ́n wá pẹ́pọ́ lọ́wà ẹni ó bímọ́ ní olójá bímọ́ ẹni lóòrùn wọn olójá lówó bí a bá sì ní sọ̀rọ̀ kan kò sẹ́ni tó lè kó akóòrùn sọ̀rọ̀ ìjọ náà bá ní kalọ́ àwọn ọmọ ọdọ̀ lọ́wà àwọn ipò ọdọ̀ lọ́wà àwọn àlàáfíà ọdọ̀ lọ́wà gbogbo náà bá ń wá ọ̀rẹ́ láti ń wá lẹ́yìn gbogbo ìgbà náà ní gbogbo ìgbà lábá ní kẹfàájà iyyaka na'budu wa iyyaka nasta'in wọ́n láàmà sìn gbogbo náà bá sì wá rẹ̀ lọ́wọ́ rẹ̀ láti máa wá ní wá ní kankan mùsùlùmí nìyẹn ìgbàgbọ́ mú ọlọ́run máa mú ìyà dúró ìmọ̀ mú ẹ̀mí mùsùlùmí dúró ìmọ̀ mú pẹ́kọ̀ òláláfẹ́ yìí ti ẹni ó ṣẹlẹ̀ sọ́bá ẹgbẹ́ kò sígbà ká ọ̀dọ̀ ẹni ó ìgbà bí rú ìlọ́lọ́ ó ló tí kọ máa dà wọ́n ilọ́ ìsìn ẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹ padà ẹbẹ́ olùdú nẹ́sẹ̀ ìfìlàkùn ẹ pè mú adá nílò àǹfààní ìgbàgbọ́ ní ọlọ́run a dúpẹ́ ààrẹ níta àfẹ́yìntì alẹ́dá máa kéèkì tẹ́nìkan bá ń kéèkì adájọ́ bí tẹ́nìkan pé tí ń kéèkì orí yẹ́ ọlọ́dà ọmọ kéèkì àsìnítọ́ nǹkalága tó kéèkì ọlọ́run àìfà àtẹ́sẹ́ nítorí tọ́lọ́run àìsàn gbàmọ́ra nítorí tọ́lọ́run kí láǹfààní ìgbàgbọ́ náà màlẹ́kà àgbàní ìgbàgbọ́ tẹ́gbà màlẹ́kà gbọ́ ni pé ọlọ́run yọ màlẹ́kà pé wọ́n bẹ pẹ̀lú wa inú ayà kan ó ní
wọ́n ní àìlẹ́kùn làbìdì ọlọ́lá gbọ́n mẹ́lẹ́kà tì yín wọ́n wà pẹ̀lú yín wọ́n mójútó yín kìrámọ̀ ń ká ti di kọ̀ọ̀kan ni wọ́n alápàṣẹ ni wọ́n yà ìlàmú náà máa tẹ́fà á lùkọ́ jẹ́sẹ̀ wọ́n àǹfààní kẹgbà mẹ́lẹ́kà gbọ́nà ìjọba wà náà wọ́n rí kọ́ ọ̀dọ̀ ó bá sọ rere wọ́n á kọ́ wọ́n sọ aburú wọ́n á kọ́ ó bá sọ dáadáa wọ́n á kọ́ ó bá sọ dáadáa wọ́n á kọ́ tí wọ́n lò ìyẹn máa ń ta rámà tó kékeré àwọn ìdákan bẹ pẹ̀lú mi gbogbo tí wọ́n máa ń sọ yìí tó bá dàní ká màmá tó dé lẹ́yìn náà màlẹ́kà ní adé àjẹ inú ẹ̀dá wọ́n ní sì máa ń sílọ̀ nù yìí máa ń tẹ́ bá gba màlẹ́kà gbọ́ á jẹ́ kí ìyẹn máa pé ìgbà sí sílọ̀ tó tá a sì déédéé wọn ọlọ́ni àtọ̀sán àtòrò ní a máa ń yan ọlọ́ba láàyè àtòrò èsù wọn ìrẹ́ wọn wọ́n ń jẹ wọ́n ń mú wọ́n kí sùn ìbáàdà ní tiwọn. Kí ni ká gba ìwé Ọlọ́run bá gbọ́ ìgbàgbọ́ náà bá gbọ́ náà ni pé a ní lànà dáàbò máa sí lọ́hùn ìwé Ọlọ́run tó ń bẹ fún àmùsùlẹ̀ ní Quran àwọn akẹ́kẹ́ lọ Táwọ́rá ìwé Ọlọ́run ní lásìkò wọn Injil ìwé Ọlọ́run lásìkò tí wọn Zabur ìwé Ọlọ́run lásìkò tí wọn Sùf ìwé Ọlọ́run lásìkò tí wọn lásìkò tí wáyé Quran òun wá ní mẹ́ta tó ní àwọn sílábọ̀s ní guideline káàmù ẹ̀dùn tí bá ti mẹ́lú àlùkò ánì ìlọ́nà ilẹ̀ alẹ́rí kọmọ̀ rọ́nì àwọn alẹ́ mọ́ agbẹ̀rù súnà kí lànà bí wé kí lànà bí sọ fún alẹ́rí kọmọ̀ rọ́nì àǹfààní ènìyàn guideline oníwà sọ́tọ̀ eléyìí rere ìlànà eléyìí lóòótọ́ eléyìí rọ eléyìí dáadáa eléyìí àìdá ìsàrò rọ́nì lẹ́gbọ̀n rí àwọn ọ̀wà rírí tàbí kíláàsì òdodo àánú sùúrù ìfọkàntán iṣẹ́ rere ìtújó ní dédé ǹjẹ́ ní ìfọkàntán ẹ̀sìn máa rí irọ́ tó lé akọ́kẹ́ irọ́ jìbìtì ìjàmbá àbùsí kẹ́nìmọ́nì ẹ̀mọ̀ rí. kí náà máa ní ká gba àwọn anẹ́gbẹ́ náà bá gbọ́ ọlọ́run fi ẹsẹ̀ kúdìwà example model ẹ̀dá lè kọ́ sí gbogbo nǹkan tó ọ̀bá rí kéré mu ń bẹ lára wọn bó ní ẹsìn lọ́yìn láti wọ́n fi jẹ́ tí wọ́n rí wọn. báyìí bá ṣe nígbà ìsẹ́ sí wọ́n bó lẹ́rí ṣe ẹwà yóò ẹ̀sẹ̀ kó lè ṣe ẹ̀yẹ́ kó lè ti àyù ẹ̀. bàbá ń wọ́n ọmọ àwọn àníbẹ̀ ọlọ́nà wọ́n mọ́ wọ́n ní pẹ̀lú ọmọ ẹwọ Ibrahim ẹwọ Zakariya ẹ̀. bàbá wà nínú ìgbèkùn ànábì Yusuf wọ́n sọ sínú ìgbèkùn wọ́n sọ sí pọ́sọ́ sàtìmọ́lé bóòlù bọ́rọ̀ bá rẹ̀ lò àwọn àlejò lọ́jọ́ gẹ́gẹ́ bí mọ́dẹ̀ dáma kọ́ ṣe ní gbogbo gbèsè ayé wa lẹ́yìn náà ìgbà ìgbà àmọ̀gbọ́ àǹfààní ní pé kí èyí máa rántí péjọ kan bẹ̀ kò sáṣe pé àndọ̀sà káàkiri lọ́jọ́ gbọ́dà ìgbàmù àndọ̀sà sí ránṣẹ́ gbọ́dà sí lò ó tí wọ́n á ní túnmọ̀ kágbà kádàrà nígbà ẹ̀yàn máa ó ní pé káàmà ọlọ́run bá léètò ọba tó léètò lórí igun tọ́dá lórí sánmà ó léètò lórí abẹ́rẹ́ ó léètò lérí ilẹ̀ ó léètò lórí ọmọ ìdẹ́nìyà ó léètò lórí màlẹ́kà ó léètò. eléyìí ni àwọn ẹ̀kọ́ tí bẹ́ lára àwọn ìgbàgbọ́ nínú àwọn ọlọ́run báyìí tọ́wọ́ wá gbọ́ ọlọ́run bá gbọ́gẹ́ bá ṣe sọ lọ yìí kí láǹfààní ẹ̀ àǹfààní àkọ́kọ́ yóò kọ́ liberate wa akọni freedom a ní ìbẹ̀rù nǹkan àkọlọ́run àǹfààní àkọ́kọ́ nù. àwọn ẹlẹ́kẹ̀ẹ́jì yóò jẹ́ kí ọkàn wọn balẹ̀ ìgbàgbọ́ nù ọlọ́mọ fi àlọ́kàn balẹ̀ ní. ìgbàgbọ́ nù ọlọ́mọ jẹ́ kí yẹn yege kó ní bó bá jẹ́ sọ̀rọ̀. ìgbàgbọ́ nù ọlọ́mọ kì í jẹ́ kí yẹn bẹ̀rù kú. torí pé ọlọ́mọ bá lè pa ni. ìgbàgbọ́ nù ọlọ́mọ á jẹ́ kí ẹ máa ṣe rere máa ní ẹ ṣe rere. ìbálẹ̀ mi tí ń dààmú tí ń ṣe rere torí ọ̀pọ̀ náà bá gbọ́ ní ọ̀pọ̀ fẹ́ gbọ́ náà bá gbọ́ ní torí díẹ̀ kí a gbìyànjú agbègbè wa ṣe ìgbàgbọ́ wa nínú Ọlọ́run ìgbàgbọ́ wa nínú màlẹ́kà ìgbàgbọ́ wa nínú Ọlọ́run ìgbàgbọ́ wa nínú àwọn òṣìṣẹ́ Ọlọ́run ìgbàgbọ́ wa nínú ọjọ́ ìgbà ìdámà ìgbàgbọ́ nípa kádàrá ó sì pàtàkì ìjẹ́ káwà fáa máa fáwọn ènìyàn ní gbogbo gbà láàárọ̀ àpáwọn nírọ̀lẹ́ kákàwọn ní gbogbo gbà ọlọ́wà nìkanlá ètò ti dánú ìgbàgbọ́ ọlọ́wà ní kọ̀ọ̀bá jẹ́ ètí ò tí sí mẹ́lá ní sí yàtọ̀rọ̀ àpẹẹrẹ ìpínlẹ̀ ọ̀pọ̀lẹ́sọ̀ yìí